gbajúmọ̀ àgbà olórin nì ajíhìnrere Ebenezer Obey Fábíyì, ẹni tí gbogbo èèyàn túmọ̀ sí bàbá kọ̀mándà, ó mà ti tú àṣírí lórí àìsàn ńlá èyí tí ọlọ́run mú ṣẹ́gun tó fi lògbòlògbò tó sì kú díẹ̀ kó gba ẹ̀mí ẹ̀. ǹjẹ́ irú àìsàn wo ni? ìyún àìsàn sétọ̀ táwọn olóyìnbó ń pè ní prostate cancer. nítorí pé bàbá náà jẹ́ kó di mọ̀ pé lásìkò tí kinní ọ̀hún kí òun mọ́lẹ̀ tí ó bóun fà á tí wọ́n ṣiṣẹ́ abẹ fóun pẹ̀lú ọjọ́ orí òun, ó lóun ò tiẹ̀ mọ̀ pé òun kò ní bá a lọ nítorí pé ọ̀pọ̀ èèyàn tó bá ti dàgbà bẹ́ẹ̀ ní iṣẹ́ abẹ náà máa ń pa, ṣùgbọ́n ní òun máa rí ìyanu gbà. òun sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ní ẹni tó ti lé ní 100 ọdún ó ṣe iṣẹ́ abẹ fún ìsétọ̀ ó sì padà gbádùn. lásìkò tó ń bá ìwé ìròyìn Punch sọ̀rọ̀, ajíhìnrere Ebenezer Obey jẹ́ kó di mọ̀ wípé àpò èèyàn ìní ń rí òun ṣùgbọ́n tí wọn kò mọ tóun là kọjá lásìkò tóun lọ ṣe iṣẹ́ abẹ sí àìsàn sétọ̀ tó máa ń da àwọn ọkùnrin tí wọ́n bá ti pé 40 ọdún 40 years of age lọ sókè láàmú. bàbá náà jẹ́ kó di mọ̀ pé síwájú àsìkò náà nínú ń ṣe iṣẹ́ abẹ sí ẹsẹ̀ òun, ìyún ẹsẹ̀ méjèèjì òun, tó sì ní lẹ́yìn náà lọ tó wá ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ abẹ ìsétọ̀. ó ní ọ̀rọ̀ náà ní agbára, ṣùgbọ́n ó ní gbogbo ẹ̀ bóun bá fẹ́ ṣe ayẹyẹ ìdúpẹ́ ayẹyẹ ọdún 82 82 years of age òun tóun yóò ṣe lọ́jọ́ kẹta oṣù kẹrin ọdún yìí, ó lóun yóò ṣe ìjẹ́rìí, òun yóò tú gbogbo àṣírí náà pátápátá nípa tójú òun rí àti bí ọlọ́run àánú bó ṣe fa àánú gba òun tó kò òun yọ. ó wá dúpẹ́ lọ́wọ́ ẹbí ará ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ tí wọ́n dúró tì í, pàápàá lásìkò tó wà ní ilé ìwòsàn tó ń gba ìtọ́jú, ìyún ilé ìwòsàn tó ń pè ní Kelina Hospital ní ìpínlẹ̀ Èkó. ó lóun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá ń wò òun tí wọ́n ń náwó lé òun lórí, tí ajíhìnrere Ebenezer Obey sì jẹ́ kó di mọ̀ pé bí wọ́n bá ń sọ tí wọ́n ń pè ní ìyanu, òun ti mọ tí òun lòun lè ròyìn tán ń pè ní ìyanu, nítorí pé òun rí ìyanu ńlá gbà tó sì jẹ́ wípé òun gba ìtúsílẹ̀ lọ́wọ́ àìsàn sétọ̀ tó jẹ́ pé ó ti gba ọ̀pọ̀ ẹ̀mí lẹ́yìn tó bá ṣiṣẹ́ abẹ tán.